ẹ̀yin olólùfẹ́ ìkànnì Àrólé bàbá 1010 TV2 tẹ̀sí tún jẹ́ olólùfẹ́ èdè abínibí wa tí ń ṣe Yorùbá. Mo mà tún kí yín pé ẹ kú dédé àsìkò yìí. Àtúntì ṣe bẹ́ẹ̀ náà gbára náà gbòòrò àtẹsẹ̀ kúkú dọ́nà tó jìn láti lè múròyìn ajá balẹ̀ wá fún gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì yìí. Àwa kúkọ́ lẹ́ ń fẹ́, Elédùmarè náà lẹ́ ń fẹ́ lára wa. A kí gbogbo yín pé ẹ kú àdúrótì, ẹ kú ìfìfẹ́ hàn sí wa ní gbogbo ìgbà. Ìròyìn fún ti àsìkò yìí náà la tún mú wá. Orúkọ oníròyìn kò yí padà, àyànfẹ́ Elédùmarè yìí náà ni. Kókó oníròyìn rèé, ẹja pẹ̀kẹ́lù ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn báyìí. Nítorí ìgbésùmọ̀mí àwọn agbébọn ní ìpínlẹ̀ Katsina, ìjọba ìpínlẹ̀ náà ti rí ẹ̀rọ CCTV kámẹ́rà sáwọn ilé ìwé kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ ọ̀hún fún ìdáàbòbò àwọn akẹ́kọ̀ọ́. Àwọn agbófinró ìpínlẹ̀ Anambra ṣekú pa agbébọn 5, wọ́n gba àdó olóró kúrò lọ́wọ́ wọn ní ìpínlẹ̀ ọ̀hún. Ọ̀tẹ̀ ikọ̀ agbésùmọ̀mí Lakurawa 3 ní ìpínlẹ̀ Kebbi ni wọ́n bá gbé owó tabua jáde fáwọn agbófinró gẹ́gẹ́ bí owó ìbọ̀bẹ́ ní ìpínlẹ̀ náà. Ó yá ní ìpínlẹ̀ Ògùn báyìí, wọ́n gún ọmọ orílẹ̀-èdè China kan pa sínú ọ́fíìsì rẹ̀ nílé iṣẹ́ kan ní ìpínlẹ̀ Ògùn. Olùkọ́ ẹ̀kọ́ èdè Lárúbáwá kan rèé tó rí ẹ̀wọ̀n ọdún 21 he látàrí pé ó gbé ìgbésẹ̀ láti ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọ ọdún 13 kan ní ìpínlẹ̀ Èkó. Èdùmàrè ṣàánú wa lórí ètò ààbò ilẹ̀ yìí ni o. Àwọn agbébọn ya wọ ilé ìwòsàn, wọ́n yìnbọn lu dókítà kan ní ilé ìwòsàn náà. Wọ́n tún kó àwọn 5 wọ inú igbó lọ ní ìpínlẹ̀ Katsina. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Nítorí ìgbésùmọ̀mí àwọn agbébọn ní ìpínlẹ̀ Katsina, ìjọba ìpínlẹ̀ náà ti rí ẹ̀rọ CCTV kámẹ́rà sáwọn ilé ìwé kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ ọ̀hún fún ìdáàbòbò àwọn akẹ́kọ̀ọ́ ilé ìwé náà. Gómìnà ìpínlẹ̀ Katsina Dikko Rada ó ní ó mà ti gbé ìgbésẹ̀ akin báyìí o láti lè jẹ́ kí ètò ààbò tó péye kó wà ní orí àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ ti ìjọba àpapọ̀ ní ilé ẹ̀kọ́ ìjọba ìpínlẹ̀ Katsina. Gómìnà ìpínlẹ̀ ọ̀hún lásìkò tó ń pín àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ lọ́jọ́ ìṣẹ́gun tá a lò sẹ́yìn tí sí àná òde yìí túsídẹ̀ẹ́ ọjọ́ 14 nínú oṣù kínní ọdún tá a wà yìí ní ìjọba ìpínlẹ̀ ọ̀hún nílé ìjọba ìpínlẹ̀ ọ̀hún. Ibẹ̀ ló ti sọ di mọ̀ wípé àwọn àlàkalẹ̀ ètò táwọn ṣe sílẹ̀ láti lè jẹ́ kí ètò ẹ̀kọ́ kó tún yìn koro fún àwọn akẹ́kọ̀ọ́ ó ní ara ìwé tí àwọn pín tó jẹ́ ìwé ìmọ̀ ìṣirò mathematics ètò ní 25,000 rẹ̀ ó ní àwọn pín fún àwọn akẹ́kọ̀ọ́, nígbà tí wọ́n tún pín ìwé ìmọ̀ ẹ̀rọ àti ìwé ìmọ̀ èdè Gẹ̀ẹ́sì fáwọn akẹ́kọ̀ọ́ pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ láàrin ìyàrá ìkàwé ọlọ́dún 4 sí ọlọ́dún 6. Ó sọ dímọ̀ wípé àwọn tó ti ra ọkọ̀ bọ́ọ̀sì bọ̀bìnì èyí tí òǹkà rẹ̀ jẹ́ 18 àti àwọn ohun èlò fáwọn tí wọ́n ní ìpèníjà ojú ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọ̀hún. Nínú ètí gbogbo nǹkan nípa ètò ẹ̀kọ́ tí ó fi rọ gbogbo wọn lọ́rùn ní wẹ́kùwẹ́kù. Ó tún tẹ̀síwájú pé nínú ìgbésẹ̀ táwọn tún gbé òun náà ni bó ṣe kéde wípé owó tó tó 4.737 billion naira ó ní àwọn ti yà kalẹ̀ báyìí fún ètò ìgbẹ́nu ẹ̀kọ́ níbi tí àwọn yóò ti máa fi kọ́ àwọn ilé ẹ̀kọ́ káàkiri ìpínlẹ̀ ọ̀hún àtàwọn yàrá ìkàwé tó fi mọ́ ohun ìgbàlódé tẹ́kọ̀ọ́ yóò fi rọrùn fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ náà. Kò ṣàìlú àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ ní ọ̀gọ̀ ẹnu lórí bí wọ́n ṣe ń ṣe gudugudu méje àti yàyà 6 láti lè jẹ́ kí ètò ẹ̀kọ́ kó tún gbópọn sí i ní gbogbo ìpínlẹ̀ ọ̀hún. Bẹ́ẹ̀ náà ló tún sọ dímọ̀ wípé ẹ yóò jèrè sẹ́yìn tẹ́ bá ti múra sí iṣẹ́ gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ ní ìpínlẹ̀ Katsina. Ó ní gbogbo ìgbésẹ̀ yìí ní pàtàkì jùlọ ti ẹ̀rọ CCTV táwọn rí ìmọ́lẹ̀ yìí níṣe ni yóò máa ṣe àtìlẹ́yìn àti ìrànwọ́ láti lè mójútó bí àwọn akẹ́kọ̀ọ́ ṣe ń lọ àti bá ṣe ń bọ̀ ní pàápàá jùlọ ètò ààbò pẹ̀lú àwọn agbésùmọ̀mí tí wọ́n ń ṣe ìkọlù ní gbogbo ìpínlẹ̀ Katsina náà. Àwọn agbófinró ìpínlẹ̀ Anambra ṣekú pa àwọn agbébọn 5, wọ́n gba àdó olóró kúrò lọ́wọ́ wọn ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí àlàyé tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra Tochukwu Nkega èyí tó ṣe fáwọn oníròyìn lásìkò tó ní ìtàkùrọ̀sọ lánàá òde yìí, ibẹ̀ ló ti sọ dímọ̀ pé ní agbègbè tí wọ́n pè ní Ufuma
ìjọba ìbílẹ̀ àríwá Orumba ní ìpínlẹ̀ Anambra ó ní ọwọ́ ti bà àwọn agbébọn tí kò fi orúkọ ikọ̀ tí wọ́n jẹ́ tí ò fi léde lásìkò tí ó ń sọ ìròyìn yìí síta. Ó sọ dímọ̀ pé 5 ni àwọn ènìyàn náà nínú ètí wọ́n ṣe ìkọlù sí wọn ní ibùba wọn lẹ́yìn táwọn aráàlú olùgbé agbègbè tí wọ́n ta àwọn ní olóbó. Nígbà tí wọ́n dé àkàtà àwọn ènìyàn yìí níṣe ni wọ́n bá wọn níbi tí wọ́n ti ń pèlò àdó olóró ti ìbílẹ̀ lọ́wọ́ àti oríṣiríṣi ohun ìjà tó jẹ́ nǹkan olóró ní àkàtà wọn náà. Ó ní bí àwọn ṣe débẹ̀ báyìí níṣe náà jọrọ̀ jo ìbọn fúnra wọn nínú ètí ọwọ́ ẹnìkan tó ṣe bẹ́ẹ̀ tó dúnra wọn ju ara wọn lọ. Àwọn 5 ni wọ́n jẹlẹ̀ tí wọ́n sì gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra nígbà tó ní àwọn mìíràn wọ́n bá iṣọ́ wọn sọ̀rọ̀ tájúbẹ̀ ìwòrò pẹ̀lú ọgbẹ́ ọta ìbọn ní ara wọn. Ó ní àwọn gba àdó olóró ọ̀hún kúrò ní àkàtà wọn àti ìbọn AK-47 méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó fi mọ́ ọta ìbọn àti oríṣiríṣi àwọn ohun ìjà olóró èyí tí wọ́n ti tọ́jú kalẹ̀ láti fi ṣe ìkọlù ní agbègbè ọ̀hún. Tochukwu Nkega ní àwọn nìkan kọ́ ni àwọn dá iṣẹ́ náà ṣe o, ṣùgbọ́n pẹ̀lú ìkúnlọ́wọ́ àti àtìlẹ́yìn àwọn ọmọ ogun ilẹ̀ yìí náà làwọn fi ṣe bẹ́ẹ̀ jẹ́rí àwọn ọ̀tá àlàáfíà ìpínlẹ̀ Anambra. Nínú tó sì tún sọ dímọ̀ pé àwọn ò ní tẹ́tí láti máa ṣe ìkọlù sáwọn agbésùmọ̀mí káàkiri kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Anambra títí tí àlàáfíà èyí tó péye tí ó fi jọba ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ ọ̀hún. Ọwọ́ tẹ ikọ̀ agbésùmọ̀mí Lakurawa 3 ní ìpínlẹ̀ Kebbi ni wọ́n bá sì ń béèrè náà bá gbé owó tabua jáde fáwọn agbófinró gẹ́gẹ́ bí owó ìbọ̀bẹ́ láti gbójú kúrò lórí ọ̀rọ̀ náà. Nínú àlàyé tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi Nafiu Abubakar èyí tó ṣe fáwọn oníròyìn ó sọ dímọ̀ wípé àwọn ikọ̀ agbésùmọ̀mí Lakurawa 3 tí wọ́n jẹ́ alátìlẹ́yìn àti àwọn tí wọ́n jọ lọ́wọ́ nínú ìgbésùmọ̀mí àti ìkọlù tí ikọ̀ Lakurawa tó ń ṣe ní gbogbo ìpínlẹ̀ Kebbi ó ní ọwọ́ má bà ní agbègbè ó ní ọwọ́ bà ní àìpẹ́ yìí nínú ètò ìsọdímọ̀ wípé wọ́n gbé wọn lọ sí àgọ́ àwọn agbófinró èyí tí wọ́n ń rí sí ṣíṣe àyẹ̀wò fínífíní nípa ìwà ọ̀ràn dídá ní ìpínlẹ̀ ọ̀hún èyí State Criminal Investigation Department èyí tó wà ní Gwangwandagaji Birnin-Kebbi ní ìpínlẹ̀ ọ̀hún. Nígbà tó ṣe ní àlàyé wípé bí wọ́n ṣe ń ṣe ìwádìí àwọn ènìyàn mẹ́tẹ̀ẹ̀ta náà ó ní wọ́n gbé owó tabua èyí tó jẹ́ mílíọ̀nù kan ó lé ní 60 náírà 1,60,000 naira ó ní wọ́n gbé jáde láti fi lè jẹ́ kí wọ́n fi ṣe owó ẹ̀yìn àti owó ìbọ̀bẹ́ kí àwọn agbófinró àti àwọn tó ń tọpinpin ọ̀rọ̀ ọ̀hún kí wọ́n lè gbójú kúrò lórí ẹ̀sùn ìgbésùmọ̀mí èyí tí wọ́n fi kàn wọ́n, ṣùgbọ́n tí àwọn ènìyàn náà tí wọ́n kó owó náà sí wọn lọ́rùn nígbà tí wọ́n fi orúkọ àwọn agbésùmọ̀mí mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún tí wọ́n fi wọ́n léde. Ibi tá a ti rí Umaru Garba ẹni ọdún 53 ìtàn ni ó wá láti abúlé Dangandu Nyun ní ìpínlẹ̀ ọ̀hún àti Alhaji Abubakar Mama tó ń jẹ́ ẹni ọdún 51 tó wá láti abúlé Maimaji tó fi mọ́ Usmanu Muhammadu ẹni 50 ọdún tó náà wá láti abúlé Bakaramba ní ìpínlẹ̀ Katsina. Wàyí òun ni ìwádìí sì ń tẹ̀síwájú o nígbà tí wọ́n tún ti fi ẹ̀sùn kàn wọ́n pé wọ́n gbé owó ìbọ̀bẹ́ jáde tó sì ní láìpẹ́ yìí àwọn yóò kọjú wọn sílé ẹjọ́ níbi tí wọ́n ti lọ gba ìdájọ́ òdodo lórí ẹ̀sùn ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n fi kàn àwọn ikọ̀ agbésùmọ̀mí Lakurawa mẹ́tẹ̀ẹ̀ta náà. Ó yá ní ìpínlẹ̀ Ògùn wọ́n gún ọmọ orílẹ̀-èdè China kan pa sínú ọ́fíìsì rẹ̀ ní iléeṣẹ́ kan tó wà ní ìpínlẹ̀ ọ̀hún. ọmọ bíbí orílẹ̀-èdè China tí ó jẹ́ Chinese tí ń ṣiṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà tán pé orúkọ rẹ̀ ní Cheng Wangi ẹni ọdún 23 ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa sí inú ọ́fíìsì rẹ̀ ní iléeṣẹ́ èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Fujiada Electronics Technologies Company Limited èyí tó wà ní òpópónà márosẹ̀ Èkó sílùú Ìbàdàn. Nínú àlàyé Ọmọlọ́lá Odùtọ́lá alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún èyí tó ṣe fún àwọn oníròyìn ó sọ dímọ̀ wípé arákùnrin tó jẹ́ alákòóso ilé iṣẹ́ ọ̀hún tán pé orúkọ rẹ̀ ní Àkọsílẹ̀ Akínsanmi olómú ọ̀rọ̀ náà tọ̀ àwọn agbófinró ti ẹ̀ka ti agbègbè Ògèrè ní ìpínlẹ̀ ọ̀hún
tí ó mú lọ tọ̀ wọ́n wípé àwọn kan ṣàdédé ṣílẹ̀kùn ọ́fíìsì arákùnrin náà ni tí wọ́n sì ti bá lẹ́ni tí wọ́n ti gún lọ́bẹ pa sí inú ọ́fíìsì rẹ̀. Nínú àlàyé tí wọ́n ṣe, wọ́n ní wọ́n ti ń tọpinpin arákùnrin Jonah àti ọ̀rẹ́bìnrin rẹ̀ tí wọ́n jẹ́ afurasí tó ga jù nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Nínú àlàyé tí wọ́n ṣe, wọ́n ní ọjọ́ kejìlá tí ń ṣe ọjọ́ ìsinmi inú oṣù tá ń lò lọ́wọ́ yìí, ó ní àwọn òṣìṣẹ́ náà sí ní iléeṣẹ́ nílò tí wọ́n sì ti gba ìsinmi lẹ́nu iṣẹ́ wọn. Ṣùgbọ́n tani Jonah náà, ó ní òun àti ọ̀rẹ́bìnrin rẹ̀ ni wọ́n lọ ṣe ìkọlù sí Chen Wang yìí tí wọ́n sì gún pa sínú ọ́fíìsì rẹ̀. Láti gbọ̀ ọ̀hún ni wọ́n ti wá Jonah àti ọ̀rẹ́bìnrin rẹ̀ tí wọ́n ti na pápá bora báyìí. Ṣùgbọ́n Tọ́mọlọ́lá Odùtọ́lá ní pẹ̀lú ìwádìí àti ìgbésẹ̀ táwọn ń gbé yìí, láìpẹ́ yìí o àwọn yóò fi ojú àwọn méjèèjì hàn tí wọ́n sì fojú winá òfin lórí ẹ̀sùn ìpànìyàn èyí tí wọ́n fi kàn wọ́n. Olùkọ́ èdè Lárúbáwá kan rèé tó ṣe bẹ́ẹ̀ rí ẹ̀wọ̀n ọdún 21 látàrí pé ó gbé ìgbésẹ̀ láti bá ọmọ ọdún 13 láṣepọ̀ ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́, ilé ẹjọ́ tó ń rí sí ìwà ìfipábánilòpọ̀ àti àwọn ọ̀rọ̀ mìíràn ní ìpínlẹ̀ Èkó èyí tó wà ní Ìkẹjà, ó ti sọ di mímọ̀ pé kí arákùnrin Ọládòsù Sákírù ẹni tó jẹ́ ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó gbìyànjú láti ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọ ọdún 13 kan, èyí ò ní inú oṣù kìíní sí inú oṣù kejì sí oṣù kẹta ọdún 2022 lágbègbè tí wọ́n pè ní Odùsanmi Mushin ní ìpínlẹ̀ Èkó. Nínú àlàyé tó jẹ́ agbèfọ́ba Bùkọ́lá Òkèowó pẹ̀lú ẹ̀rí máa jẹ́ mìíṣó èyí tí wọ́n gbé lọ sí iwájú adájọ́ Rahmanu Oshodi, ó sọ di mímọ̀ wípé gbogbo ẹ̀rí máa jẹ́ mìíṣó yìí ó ṣe àfihàn pé lóòótọ́ àti lódodo ni Ọládòsù Sákírù ó gbìyànjú láti ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọ ọdún 13 bó tilẹ̀ jẹ́ wípé agbè fún Ọládòsù Sákírù náà tó jẹ́ agbẹjọ́rò rẹ̀ ó rọ ilé ẹjọ́ náà lásìkò tí ìgbẹ́jọ́ náà lọ lọ́wọ́ pé kí wọ́n síjú àánú wo oníbàárà òun torí pé ìgbà àkọ́kọ́ ni àti pé oníbàárà rẹ̀ gbà wípé lóòótọ́ àti lódodo ló hùwà náà tó sì ń tẹnumọ́ pé iṣẹ́ oṣù olóṣùn òun débẹ̀. Àmọ́sá Rahman Oshodi, adájọ́ ilé ẹjọ́ ọ̀hún, ó sọ dímọ̀ wípé nígbà tí ìwọ tó jẹ́ ìmáàmù láwùjọ àti olùkọ́ ẹ̀sìn tó jẹ́ kí àwọn ènìyàn tí wọ́n ti fi ìgbàgbọ́ wọn sí inú rẹ̀ nípa pé ìwọ ni ó máa tọ́ àwọn ènìyàn sọ́nà tó tọ́ àti èyí tó yẹ, tó wá jẹ́ pé irú ọwọ́ tiẹ̀ báyìí la tún ti bá ìwà tó tàbùkù ẹ̀sìn àti ìjọmọlúàbí ènìyàn. Ó ní fún ìdí èyí Ọládòsù Sákírù yóò lọ ṣe ẹ̀wọ̀n lórí ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n fi kàn án. Ẹ̀sùn àkọ́kọ́ ni wípé ó gbìyànjú láti ní ìbálòpọ̀ ọ̀nà àìtọ́ pẹ̀lú ọmọ ọdún 13. Ẹ̀sùn kejì náà ni wípé ó gbìyànjú láti ṣe ọmọ ní ìṣekúṣe ní ìpínlẹ̀ náà. Nínú ètò wọn ni fún ẹ̀sùn àkọ́kọ́ yóò lọ lo ọdún 14 nínú ọgbà ẹ̀wọ̀n gbáko. Ẹ̀sùn ẹlẹ́ẹ̀kejì yóò sì máa jẹ́ ọdún 7. Ìdájọ́ mèrè court arise Ramani Oshodi ó sì gbégidé. Èdùmàrè ṣàánú wa lórí ètò ààbò ilẹ̀ yìí ni o. Àwọn agbébọn ya wọ ilé ìwòsàn, wọ́n yìnbọn lu dókítà tó wà lẹ́nu iṣẹ́ lásìkò náà. Wọ́n tún kó àwọn 5 míì wọ inú igbó lọ ní ìpínlẹ̀ Katsina. Pẹ̀lú gbogbo akitiyan ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Katsina lórí bí ètò ààbò tó gbópọn bí ó ṣe wà, níṣe ni gbogbo ọ̀rọ̀ ń já sí pàbó báyìí. Ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Katsina ó ní wọ́n ti ṣe ìkọlù sí níbi tí wọ́n ti yìnbọn lu dókítà Muritala Saleh Dandanshire lẹ́ni tó wà lẹ́nu iṣẹ́ ní ọjọ́ ìṣẹ́gun tá a lò sẹ́yìn tí ń ṣe àná òde yìí ọjọ́ 14 inú oṣù kínní ọdún tá a wà nínú rẹ̀ yìí, gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tí ó fi ọ̀rọ̀ náà ṣojú òpó ayélujára rẹ̀ Èyàn Bakatsini ó sọ di mímọ̀ wípé lánàá òde yìí náà ni àwọn agbébọn náà ni wọ́n ya wọ ilé ìwòsàn ọ̀hún níbi tí wọ́n ti rí dókítà tó wà lẹ́nu iṣẹ́ tán sì yìnbọn lù ní ẹ̀gbẹ́ àyà báyìí níbi tí ó ti wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Ṣùgbọ́n tó sọdún mọ̀ pé lásìkò tá a fi ń kórè yín jọ ó ti gba ìtọ́jú tára rẹ̀ sì ń padà bọ̀ sí ipò. Ó ní ilé ìwòsàn náà èyí tó wà ní Kankara ní ìjọba ìbílẹ̀ Kankara ọ̀hún ó ní àwọn agbébọn náà ṣe ìkọlù sí níbi tí wọ́n ti kó àwọn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jẹ́ aláìsàn àti òṣìṣẹ́ iléeṣẹ́ ọ̀hún tí wọ́n ti kó wọn wọ inú igbó sálọ. Nígbà tí ó tún tẹ̀síwájú nínú àlàyé ó ní láàrin oṣù 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ilé ìwòsàn 3 ó ní àwọn agbébọn àti agbésùmọ̀mí ó ní wọ́n ti ṣe ìkọlù sí ní ìpínlẹ̀ Katsina níbi tó ti dárúkọ ilé ìwòsàn Kofi General Hospital Mai Tisani èyí tó wà ní ìjọba ìbílẹ̀ Tuzinima àti Kankara yìí tí ìṣẹ̀lẹ̀ tàná
tó ti wáyé ó wá rọ ìjọba wípé ẹ mà já jígìrì lórí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì jùlọ ìpínlẹ̀ Katsina yìí torí wípé ibẹ̀ gan òun náà ló jẹ́ ibi táwọn ènìyàn ti ń gba ìtọ́jú nígbà tí nǹkan kan tó bá ṣẹlẹ̀ sí wọn ṣùgbọ́n nígbà tó jẹ́ pé ilé ìwòsàn ni àwọn agbésùnmọ̀mí yìí tó fojú sí báyìí ibo ló wá kù tá à ń yà sí i. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yẹn tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún mú wá sójú mọ́ màwòrán yín ó náà ní àyànfẹ́ Elédùmarè mú kí oníyàn wípé ẹ ṣé ọlọ́kẹ́ ẹ ṣé ẹ̀yin tẹ́ bá wa jẹ́ ẹ máa kó fẹ́ kú àìbínú Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa títí di ìgbà tá a tún padà máa pàdé lórí ìkànnì aláyọ̀ tá a jọ wà yìí orúkọ mi ò ní yí padà àyànfẹ́ Elédùmarè yìí náà ni ó dàbọ̀.